on this cyberspace. Save us from your crap. Ó wá pa, ó wá nà, ó wá gbé. Are you okay? Are you normal? Ó wá gbé, ó wá pàdé ẹ̀, ó wá nà, ó wá tì. Ìyẹn nìdí ògùn tó yẹ kó ti lọ. Kó ti fi hàn ọmọ Nàìjíríà wípé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tí bá mọ̀ ní kòkú Mohbad báyìí ni kó ṣe rí. Ìyẹn jẹ́di Ọya, ìyẹn jẹ́di Ọbàtálá tó yẹ kó lọ. Ó lọ Mẹ́kà jù mí lọ ni. Nígbà tó kun àtòṣì dé tí mo mọ̀ pé fẹ́ pa mí. Wọ́n fẹ́ fún mi lórúkọ tí ò ń ṣe tèmi. Mo kọ́kọ́ sọ fún gbogbo wọn ẹ má pè mí lálàájá tẹ́ bá fẹ́ ṣe orí burúkú ń bí. Mo ṣẹ̀ṣẹ̀ wá gbé ìwo síta. Because mo mọ̀ wípé my name is my brand. My brand is my life. I have fought for it. I built my brand with empty stomach. I built my brand with no roof on my head. Àdótò sì dẹ̀ dé bí o lè dé lóru. Ó fẹ́ fogun jà mí. Gbogbo ohun tí mo jẹ́ láyé ó fẹ́ bàjẹ́. Mo ní ẹ kó sí that anybody tó bá tún pè mí lálàájá ẹ má. SAMLARRY mo lè fi ẹ̀ṣẹ́ fọ́ ẹ ní ojú ó bí mi ní inú. Mo lè fi ẹ̀ṣẹ́ fọ́ ojú ẹ tí n bá mú ẹ ṣé ní burúkú tó gbé sọ́run yẹn máa kọ́ fún mú ẹ ní ọ̀rọ̀. Ó dà pé o ti mu igbó náírà SAMLARRY. Ó dà pé o ti mu igbó. Ó dà pé ó ń dì ẹ́. SAMLARRY ṣẹ́yìn kan ṣépè fún ẹ. Torí question tí mo expect kó máa bèrè lẹ́yìn ni wípé ẹ bá wọn pe àwọn tí Mohbad wà lọ́dọ̀ wọn lọ́jọ́ tó kú. A fẹ́ mọ àwọn tó gbé travel. A fẹ́ mọ àwọn tó wà pẹ̀lú ẹ̀ lọ́jọ́ tó kú. Ó dà pé ló fẹ́ dẹ̀ láàmú SAMLARRY ṣá. Abẹ́ ìgbà mi ọmọ gbà mí wọ́n lọ́mọ kú ìwọ ló pààyàn. Ó lọ pé 2 years. Ó wá jáde ní 2025. Meanwhile bàbá ọmọ yẹn ó ti kọ́kọ́ clear pé wọ́n kọ́ ló pọ̀ mọ́ òun. Bàbá ọmọ ti wá jáde sìn pé kán tún ẹgbẹ́ wá pé kán má release ẹ ó ṣeéṣe wọ́n ló pa ọmọ òun. Ó wá jáde ó wá lẹ̀ pàdé ẹ̀kan tí Naira Marley máa sọ̀rọ̀ ẹ̀kan péré tí Naira Marley máa sọ̀rọ̀ ó ní wípé kán gẹ̀ẹ́tì gbogbo àwọn èèyàn 13 tó wà pẹ̀lú Mohbad. That was a good one. Ó wá jáde 2025 ó wá sọ fún wa wípé ìwọ àti ẹ pàdé. SAMLARRY má yẹ kéṣù lu èmi àti ẹ torí onídìgbà tí gidi ìgbà tí tó máa fi ọwọ́ méjèèjì pa ẹ́ pọ̀ pọ́s onídìgbà tí ó dùn mí pé mi mọ̀ ẹ́ ó dùn mí pé mi láwọn tó mú ẹ́ ó dùn mí pé mi mọ̀ bí mo ṣe lè get across sí ẹ torí màá kọ́kọ́ fi èpè màá kọ́ fi pọ̀fọ̀ ránṣẹ́ sí ẹ náà ẹ̀yin wá àti ẹ̀ ẹjọ́ wá lọ ẹjọ́ wá dé ẹjọ́ wá ṣe ẹ wá pàdé ní club. The same game àdótò ṣìtọ́ ẹ pé this lover ó máa rotate ẹni nínú ìṣòro kan a máa rotate ẹ ó máa ṣàlàyé ara ẹni level tó wà yìí call out and let them come and defend themselves if truly your hands are clean from Mohbad's death. Muti Atadedoja SAMLARRY ní orí ọ̀fẹ́ àti jókòó àti grant interview ó wá sọ ní 2025
pàdé mo pàdé ẹ ní club òun ló competition èmi náà competition mélòó la fẹ́ gbọ́ yẹn. So there is no development, there is nothing you've been doing. Pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ nígbà kan ṣe ti tèmi ibi tí ẹ̀rù èèyàn ti bà mí jù mo ní brọ́dà mi tó súnmọ́ mi bí iṣan ọrùn òun ló sọ pé kí n lọ withdraw kó ládékúnlé adéníjì òun ló sọ pé kí n lọ withdraw àṣẹ táìmù yẹn wọ́n fi ń báyìí time kọ́ lè fi yanjú ẹ̀ ní DPP lè gbàgbé ìgbà tí mo rí pọ́n ti dùn mí dẹ́tì ìgbà tí mo rí pọ́n ti dùn mí dẹ́tì tó ti dùn mí dẹ́tì mo dẹ̀ yìí wá ta at least Nigerian police you all did your thorough investigation. I want you to tell the whole world the truth of Idu matter, and I never kept quiet until they clear my name. Larry, sorry I'm saying all this to you. I don't mean to hurt you. You are down already. I don't mean to say all this, but this is how I can show how painful. SAMLARRY, oh, tó bẹ́ẹ̀ kó post. Oh, tó bẹ́ẹ̀. This love am flawed here because you are a coward. Tí n bá post, wọ́n bí ìyá láyà this love àtàwọn ọmọ ogun ẹ̀dá kọ́ dé page mi. Wọ́n bí ìyá wọn dá. Orí mi kí minimize comment ní Facebook àti Instagram. Lórí wọ bẹ̀ kó wá gba fresh èpè. Ẹ má fi Islam mú mi pa mí. Ojú wa ni Rúgàgà wa ti ṣe kú. Àwọn tó pera wọn ní mùsùlùmí náà kọ́kọ́ jáde tó bẹ̀ sí fòpọ̀ ọ̀tá ẹ̀ṣẹ̀ sí. Ojú wa níbi ìbá ìlẹ́gbẹ̀ẹ́ ọ̀run ṣe kú. Àwọn tó jọ ń ṣe the same ẹ̀sìn náà kọ́kọ́ wá ń fi òkú egbin ọ̀run náà fi ń rárè. Àwa tá a bá wọn ṣe ẹ̀sìn kan náà, àwa tá a bá wọn ṣe ẹ̀sìn kan náà lábẹ̀rẹ̀ sí ní du òkú.